Àbọ̀rú àbọ̀yè àbọ̀ ṣíṣẹ́ gbogbo ojú tó ń wò mí pátápátá, ojú tí ẹ fi ń wo Ifálight TV, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ èmi ọmọ yín ọba ààrẹ Ọláògún Adégbóyèga Ifátúndé ọba ààrẹ Ògbóni Alájé. Etí náà ò ní di láéláé. Ẹ má bínú pé ó tó ọjọ́ méjì ọjọ́ mẹ́ta kí ó lè dá torí wípé ojoojúmọ́ òun la fi ń ṣe research lórí àwọn nǹkan bàbá wa tó dájú tó dára, tó jẹ́ wípé kì í ṣe pé ká sá lẹ́ẹ̀mejì. Ọ̀pọ̀ kọ́ lóògùn o. Ó yẹ kí a ṣàkíyèsí pé inú ìkànnì yìí, ohun tí a bá fi sílẹ̀ nínú ilé yìí, ohun tó dájú ni. Ohun tí ó bá dá wa lójú dáadáa, òun ni a máa fi sílẹ̀ ní inú ilé yìí. Torí àwa kì í ṣe awo èké, a kì í ṣe awo òpùrọ́. Ohun táwa náà ò bá dẹ̀ lè lò kárí pa ẹ̀ lára wa, a ò ní sọ wípé a fẹ́ ṣe fún èèyàn àbí kí èèyàn kó ṣe. Tó o bá ṣe ìgbìyànjú tó dàbí wípé kò tètè jẹ́, kò tètè rí bí ó ṣe yẹ kó rí, ǹjẹ́ o ṣe àyẹ̀wò ara rẹ? Ǹjẹ́ o béèrè wípé ara rẹ mọ́? Ǹjẹ́ kì í ṣe pé bọ́yá ìdíwọ́ tó wà lára ni ò jẹ́ kó jẹ́? Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, wàá tóko aláwo, wàá ṣe ìbéèrè. Olódùmarè á bá wa ṣe. Iṣẹ́ tí mo mú wá fún gbogbo àwa àgbààgbà lénìí, iṣẹ́ yìí ó jọ bí eré ṣùgbọ́n kì í ṣeré. Ọ̀pọ̀ kọ́ lóògùn o, ṣùgbọ́n márùn lóògùn ẹrù. Àfi téèyàn ò bá dánwò. Àwa kì í ṣe babaláwo tí lo apá ènìyàn àbí orí ènìyàn kí ó tó di wípé yóò ṣoògùn. Òògùn tí í jẹ́ kò dìgbà tá a bá fi àwọn nǹkan tí ó lè mú ẹ̀mí ẹni kúrú àbí ọjọ́ iwájú ẹni ní àdojúkọ kan. Kò dìgbà tí a bá sọ wípé à ń fi sínú òògùn kí òògùn tó jẹ́. Àwọn bàbá wa látijọ́ wọ́n là níwọ̀nba tiwọn, wọ́n dẹ̀ jẹ́ èèyàn náà níwọ̀nba tiwọn. Orúkọ wọn sì dá, ṣùgbọ́n wọn ò ta ẹ̀jẹ̀ sílẹ̀ àbí kí wọ́n hu ìwà ìpànìyàn kankan torí ọlá nígbà náà. Wọ́n sì rí gbà wọn lò. À ń gbọ́ pé ẹlòmíín lo 100 years, ẹlòmíín lo 150, ẹlòmíín lo 120 látara wípé kò tọwọ́ bọ ìbọ̀kúbọ̀. Nǹkan tí ò yẹ kó ṣe kò gbìyànjú àti dánwò. Òògùn tó bá fi 100 naira ṣe, tó bá ti fún ẹ ní 1000, òògùn ni o. Òògùn tó bá fi 50,000 ṣe, tó ti rí bí 500,000 bí ò tiẹ̀ mú wá lódidi, tó mú wá ní tọ́rọ́ kọ́bọ̀, táṣìírí ń bò, òògùn ni o. Òògùn tí bí ọ̀rọ̀ òògùn ṣe rí nìyẹn. Ìpele ìpele sí lóògùn. Ẹ má jẹ́ kí a rí níri wípé bọ́yá pé wọ́n bá sọ fún ẹ pé nǹkan kan ń gbé wá níbì kan tó tóbi kàǹkà tí ẹ pé wàá rí oríṣiríṣi dollars, irọ́ ni. Èmi a máa sọ fún wọn wípé wọ́n fẹ́ tàn yín àmọ́ fẹ́ gbà yín ni. Ohun tó ń bẹ ni kó o gbìyànjú sára rẹ kó o rí ṣe. Oṣó ń bẹ lóríṣiríṣi. Oṣó tá à ń fi mílíọ̀nù ṣe wà. Oṣó tá à ń fi 750 ṣe wà. Oṣó tá à ń fi 1.5 million ṣe wà. Oṣó tá à ń fi 5 million gan ṣe wà. Lóríṣiríṣi bí èèyàn bá ṣe fẹ́ là tó ló ṣe máa ṣe gbìyànjú tó. Bẹ́ẹ̀ ni tí ò sì lórí èèyàn tí ò lápá kankan nú. Gbogbo owó tí mò ń dárúkọ yìí. Gbogbo owó tí mò ń dárúkọ yìí bí èèyàn bá gbé dé ọjà Abódè àbí Ìtòkú ní Abẹ́òkúta, tó bá máa jáde níbẹ̀, bọ́yá ni ó máa rí ṣéǹjì 10,000 naira fi wọ mọ́tò padà sílé tó bá fẹ́ ṣe òògùn tó láàmìlaka, tó jẹ́ òògùn tó láàmìlaka. So òògùn ní ìpele ìpele. Ẹ má jẹ́ kí a tọwọ́ bọ nǹkan tí ó bá jù ní lọ. Oṣó tí wọ́n fún wa ní òní yìí, ẹ jẹ́ kí a lọ jẹ́ ní àṣejẹ ká dánwò. Ẹ̀yin tẹ́ ń béèrè iṣẹ́ Indomie mi episode 2 tó dájú ó ti wà nílẹ̀ tí àwọn èèyàn wa tún máa bá wa dánwò. Ẹ máa bá wa subscribe sí ìkànnì yìí, ẹ sì máa bá wa share program wa. Olódùmarè ò ní jẹ́ kó bàjẹ́. Àdúrà gbogbo yín náà òun ló máa gbà. Ire gbogbo á tó wa lọ́wọ́. Ẹ jẹ́ kí a lọ tọ́jú ẹja àká tí à ń pè ní ẹja àrọ̀ aborí òòyẹ̀ kan.
bí a bá tọ́jú ẹja àká aborí òòyẹ̀ yìí, a ó gé sí ìpele mẹ́ta, a ó gé sí ìpele mẹ́ta. Bá a bá gé sí ọ̀nà mẹ́ta tán, a ó rí pa fọ̀ dáadáa pẹ̀lú omi, ìdọ̀tí inú ẹ̀ a ó yọ kúrò, gbogbo àwọn ìdọ̀tí tó bá ń bẹ nínú ẹja náà a ó yọ kúrò. A ó wá fọ ìkòkò àsèjẹ wa tó mọ́ tónítóní, ẹ jẹ́ ká kó síbẹ̀. Tí a bá kó sínú ìkòkò àsèjẹ yìí tán, ẹ jẹ́ kí a lọ ewé kan táwọn bàbá wa ń pè ní ewé lẹ́fun lósùn. Kókò ni, ṣùgbọ́n ó yàtọ̀ sí kókò tí à ń wú ìdí ẹ̀ tá à ń jẹ náà. Òun náà ní iṣu o, ṣùgbọ́n wọn kì í jẹ iṣu rẹ̀. Ṣùgbọ́n tí a bá wo ara ewé kókò náà, a ó rí wípé funfun díẹ̀, pupa díẹ̀ ó wà níbẹ̀ lóríṣiríṣi tó. Ewé yìí la máa lò, la ó fi ṣe ifá tí a sọ yìí. Tí a bá lọ̀ pẹ̀lú ata àjọsìn, ata àjọsìn náà ò níye o. Ẹ jẹ́ ká lọ̀ ká fi ṣe ẹja àrọ̀ yìí lásèjẹ, kí a wá ṣàdúrà sí. Tá a bá ṣàdúrà sí ká jẹ, kò sí àsìkò tá a jẹ tá ò jẹ o. Ṣùgbọ́n gbìyànjú kó rí wípé kò sí ọwọ́ lára kó tó di wípé wàá jẹ irú ifá báyìí, kó lè bá mú nǹkan tó yẹ kó mú wá. A wá ṣàdúrà sí wípé ẹja ò lápá aṣẹ́ o. Ìfàlẹ́já ń jẹ lódò, ẹja ò lápá aṣẹ́. Ìfàlẹ́já ń jẹ lódò, èmi lágbájá ọmọ lágbájá. Jẹ́ kí n jìfà lọ́wọ́ ọkùnrin ìlú, obìnrin ìlú, ọmọdé ìlú, àgbà ìlú, kí wọ́n máa fi owó ńláńlá, kí wọ́n máa fi bàsírí èmi lágbájá ọmọ lágbájá. A ó máa sọ wípé ìwà ata òṣùwọ̀n, owó ńláńlá, òun lọmọ aráyé fi ń wá ata ká, kí wọ́n máa fi owó re, kí wọ́n máa fi wá èmi lágbájá ọmọ lágbájá. A ó wá ṣàdúrà sí, a ó jẹ àsèjẹ yìí ní agbára Olódùmarè, yóò jẹ́ fún wa. Ẹni tí kò bá yé àbí ó bá ní ìbéèrè kan àbó wù kó bá mi sọ̀rọ̀ lórí aago, kó bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi, kò pé méjì, so 081 1428 4759, 081 1428 4759. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Ààrẹ Ọláògún Adégbóyèga Ifátúndé, ọba ààrẹ Ògbóni ALAJE, National President Ògbóni ALAJE Fraternity Worldwide. Mo kí gbogbo wa o, àdúrà yín àgbà, ẹ ṣé gan-an, ojú wa ò ní fọ́, etí wa ò ní di. Ẹ máa bá wa like Ifá Light, kẹ́ máa bá wa wò ó, ẹ ṣé púpọ̀. Àwọn ètò lákọ̀tún ń bọ̀ lórí ìkànnì yìí, ẹ jẹ́ ká jọ máa fi ọkàn bá ìkànnì yìí lọ. Àwọn iṣẹ́ ńláńlá ń bọ̀ tí yóò ṣe wá láǹfààní. Ẹ làbọ̀rú, ẹ làbọ̀yè, mo kí yín o, ẹ ṣé púpọ̀ ẹ̀yin